Mo kí ẹ̀yin olólùfẹ́ mi tó ń gbọ́ mi, a kú dédé àsìkò yìí, á dára fún wa. Ẹ̀yin ọkùnrin, ṣé ẹ ti lọ sí péèjì ojú abẹ? Ẹ lọ sí péèjì ojú abẹ ní TikTok, kẹ́ ẹ lọ wo fídíò, kẹ́ ẹ wo gbogbo páàtì níbẹ̀, kẹ́ ẹ wo wàhálà tẹ́ ń kóra yín sí níbi òbò varieties. Ẹ̀yin ọkùnrin, ṣé ẹ fẹ́ gbọ́ mi dáadáa? Àwọn tó ń sọ feasibility study orí burúkú, o lẹ̀ ń tẹ̀lé, ọpọlọ yín ò jí. Ṣé ẹ ti lọ nú péèjì ojú abẹ kẹ́ ẹ lọ wo tí wọ́n fi ayé ọkùnrin ta? Ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí ó ti condemn gbogbo nǹkan tí ojú abẹ ń ṣe pẹ̀lú arákùnrin tí ó ṣẹ̀ ń fẹ́ báyìí. Ó ní ojú kòkòrò àwa ọkùnrin náà ni ó fà á tí ojú abẹ fi rí nǹkan tí ó ń ṣe yẹn tó fi rí ṣe. Ẹ̀yin èèyàn wa, kí ló ń ṣẹlẹ̀? Kí ló ti ń ṣẹlẹ̀ báyìí? Ẹ jẹ́ ká gbádùn èyí tó kù. Ìtútàn fi ayé yẹn pa níbẹ̀ pẹ̀lú òbò orí burúkú tí wọ́n ní kẹ́ ẹ máa dó káàkiri varieties òbò. Ibi tí wọ́n tó yẹ kẹ́ ẹ dojúkọ ẹ̀ ní dojúkọ. Àwọn nǹkan míì náà máa kọ yín ibi ìyá kọ sí ìgbà kan ní kan tàbí. Mo wo fídíò yẹn, mo dẹ̀ ń sun ẹkún lórí bẹ́ẹ̀dì wípé kò sí ìbẹ̀rù Ọlọ́run mọ́ lónìí. Àwọn ìyá kan pera wọn ní wòlíì, wọ́n ti ṣe wòlíì lọ́kọ lórí láti gbà kúrò lọ́wọ́ ìyàwó ẹ̀. Nígbà tẹ́ ẹ̀ ní gbàdúrà, wọ́n sọ fún yín pé kò sádúrà mọ́, Ọlọ́run gbàdúrà, àdúrà kọ́, ẹ mọ̀ gbàdúrà. Àwọn ará US, ará UK, wọ́n ní ẹ mọ̀ gbàdúrà mọ́, wọ́n ní kò sádúrà. Wọ́n ní àdúrà tẹ gbàgbàgbà, wọ́n jókòó sínú ilé wọn, ọjọ́ tí kú bá wọnú ilé wọn tó pa wọ́n sùn, sọ̀nùjọ́ náà tó mọ̀ pàdúrà ń gbà. Àwọn òpònú. Instead kẹ́ gbàdúrà, kẹ́ bẹ Ọlọ́run yín, ẹ mọ̀ wá tẹ̀lé advice rí burúkú. Wọ́n wá máa sọ fún yín pé òbò oríṣiríṣi ní kẹ́ máa dó. Wọ́n máa sọ pé ẹ kọ́ lọ fẹ́ ìyàwó mi. Brother Christian ni wọ́n ń pè é. Èmi náà lọ wò díẹ̀ níbẹ̀. Wọ́n ti há mọ́ páńpẹ́ obìnrin. Àpótí ẹ̀rí àti ìyá rẹ̀. Wọ́n ti lọ́ọ̀kì ẹ̀ mọ́lẹ̀. UK náà wà. Wọ́n ti fi oògùn, wọ́n ti fi gbé wọn wá báyìí. Wọ́n tì wọ́n mọ́lé. Níbi tí ìyá ti ń pàṣẹ, tọ́mọ ń pàṣẹ lé ọkọ lọ́kọ lórí. Ìyàwó tẹ̀ tún sọ pé àwọn condition tó fún ni pé tó bá máa fẹ́ mi, wàá fi ìyàwó ẹ̀ sílẹ̀ pátápátá. At the end of the day, bóyá àgbà tó kọ́ bẹ̀ ó ní ẹ kí ó wá sọ fún ìyálé pé ìyálé wàá gbà mí mọ́ra ni. O ò ní kankan, mi ò fẹ́ wàhálà, ó máa gbà mí ni. Tí ì bá ṣe wípé ayé bàjẹ́, ilé onílé, ò fẹ́ gbà á, kò sí wàhálà. Ara tá à ń sọ náà nù. O fẹ́ fọkọ lọ́kọ, o fẹ́ gbà tán pátápátá. O fẹ́ ti ìyàwó yẹn kúrò níbẹ̀. Ẹ ti wá yí orí ọkọ padà, ẹ ti lo remote control fún, ẹ̀yin lẹ̀ ń control ẹ̀, ẹ ti sọ ọ́ di dìdìrìn. Ìyá, ẹ rántí pé ẹ̀yin náà bímọ, tẹ́ ẹ bá bọ́mọkùnrin, ọmọ yín tẹ́ obìnrin yìí, ó ń bọ̀ wá kẹsàn-án ẹ̀. Ṣé ẹ̀yin ò ronú ni tẹ́ bá pera yín ní wòlíì tẹ́ ń ṣiṣẹ́ wòlíì? Ẹ̀yin èyí lọ kẹ́ ẹ lọ ronú ni wípé nǹkan tá a fẹ́ ṣe só dára. Ṣé tán bá ṣe sọ ọmọ yín ọkùnrin ṣe máa gbà á? Ẹ dẹ̀ pa kádàrá ọmọ ọlọ́mọ dà, ẹ dẹ̀ ń control life ẹ̀. Ó wá ń bẹ̀ yín, ó ń bẹ ìyá àlè nígbà tẹ́ ti yí orí ẹ̀ padà. Ẹ rántí wípé Ọlọ́run wà, ẹ̀yin ọkùnrin olójú kò mọ́ olójú kòkòrò. Ó yẹ kẹ́ ẹ pa oko irú burúkú yẹn, kẹ́ ẹ pa mọ́ ní àkókò yìí. Ó yẹ kókó òdì yín kò yẹ kó tiẹ̀ gbérí mọ́ lákòókò yìí. Kẹ́ ẹ bẹ Ọlọ́run. Wọ́n dẹ̀ pa kádàrá rẹ̀ dà. Owó tó ń rí kò rí mọ́, gbogbo iṣẹ́ rẹ̀ dàrú, kò ríṣẹ́ mọ́. Gbogbo ẹ̀ ni mò ń gbọ́. Everything ti dàrú fún un. Ẹ̀yin kan dẹ̀ jókòó síbẹ̀, ẹ mọ̀ wá sí pé ibi tó yẹ kó ẹ dojúkọ, ẹ lè gbàdúrà, ẹ lè ṣe kankan. Gbogbo tó kún ọpọlọ yín ni ṣìnà, òbò. Ẹ dẹ̀ lè gbàdúrà. Ẹ rí ààyè fún Ọlọ́run, ṣùgbọ́n ẹ rí ààyè fún varieties òbò. At the end of the day, òbò lẹ́dọ́ tí wọ́n ti sín, tí wọ́n ti fi káyá mọ́tá sí ló dè yín mọ́lẹ̀ lónìí. Wọ́n fi yín sí páńpẹ́. Mo wo fídíò mi dẹ̀ ń bọ́ lójú mi wípé obìnrin, ó dẹ̀ ti ọmọ ẹ lẹ́yìn láti fẹ́ bá yí ọkùnrin kan jẹ́ nítorí kọ́mọ ẹ lè rí léwọ̀. Ọmọ yẹn ò lè rí léwọ̀ bí Ọlọ́run bá ń jẹ Ọlọ́run lórí tẹ. Inú ilé yẹn ò lè gbà á. Kí ló dé tá a máa ṣe báyìí? Ẹ lọ sí péèjì ojú abẹ, kẹ́ ẹ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ sọ́kùnrin níbẹ̀. Ẹ̀yin ọkùnrin, á dára fún yín.